Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àròjinlẹ̀, kó tó lè wo program mi. Ẹ jọ gbogbo program tí mo fẹ́ ṣe lẹ́nu, ẹ bá mi tag gbogbo àwọn junior pátá, gbogbo àwọn road, gbogbo àwọn alágbára, gbogbo àwọn onípò pátá, most especially àwọn junior. Kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, mo kí gbogbo àwọn alágbára pátá, àwọn jagunjagun pátá nínú union, àwọn ajagun má fi tìbọn ṣe, àwọn one blow seven die. Mo kí gbogbo àwọn tó ti dẹni ilẹ̀ lénìí, gbogbo wọn pátá láti orí ibi tó ti bẹ̀rẹ̀, láti Lagos Island, Oṣòdì, Agége, Mushin, gbogbo àwọn alágbára pátá. Tẹ́ pé ìwọ tó ń wò mí tó jẹ́ union, ikú ló bọlá jẹ́. Bí kò bọ̀ bọlá jẹ́ ni, ipò tí wọ́n wà yẹn, ṣó lè wà ń bẹ̀? Ẹ rí ọgbọ́n, agbára àti ògùn ní ayé àtijọ́, mo ò lè pe láyé ìwáṣẹ̀, alágbára ló ń jẹun tàǹgbà yẹn. Àwa kéré, gbogbo ibiṣẹ́ rí tẹ́ bá fẹ́ mú alágbára, ọ̀dọ̀ olórin lẹ máa ti mú alágbára. Tí olórin bá ń kí àwọn alágbára, wọn ò ń gbowó kọ́ tó kí àwọn alágbára. Ṣèbí wọ́n ṣẹ̀ lówó ń sìn, ó ti rówó ń di union, torí ẹ̀ ni Pàṣọ ṣe ń kí ẹ̀, lòṣùpá ṣe ń kí ẹ̀, ó ti rówó ń di ọmọ onílẹ̀, ó ti rówó ń di stubborn. Àwọn ajagun má fi tìbọn ṣe, àwọn one blow seven die, àwọn tó ń fi blow gbàbọn lọ́wọ́ ọlọ́pàá, àwọn tó ń fi blow gbàdá lọ́wọ́ èèyàn. Ní ayé àtijọ́, tí olórin bá fẹ́ lọ kọrin, tó bá fẹ́ sanwó ọmọ ìgboro, ẹlẹ́ṣẹ̀ ló máa kó fún, ẹlẹ́ṣẹ̀ ló kó fún. Kò sí nǹkan tó ń jẹ́ union gbà yẹn. Kí ló jẹ́ union? Ìgbà wo ni union dé? Àwọn orúkọ kan mi máa dárúkọ, ẹ̀yin tẹ́ bá mú àwọn orúkọ yẹn, ẹ̀yin jẹ́nsí ẹ má débi báyìí o, ẹ̀yin tẹ́ bá mú orúkọ yẹn, àwọn ẹnìkan wà wọ́n ní ọgbọ́n, àwọn ẹnìkan wà wọ́n ní agbára, àwọn ẹnìkan wà wọ́n ní ògùn. Ní ayé ìgbà yẹn, ẹlẹ́ṣẹ̀ ló ń jẹun ta àti alágbára. Àwọn kan wà weight lifter ni wọ́n, irin ló máa ń gbé, bánsà ló ń ṣe, bọ̀ torí pé wọ́n fẹ̀, ọ̀rọ̀ bóyá wọ́n lè bá ọlọ́gbọ́n jà, ọlọ́gbọ́n tó kẹ́ṣẹ̀, tó mojú ọwọ́. Alágbára ni wọ́, weight lifter ni ẹ̀, o kàn lọ kógẹ̀ ẹ̀rù ni, o ò lè bá ọlọ́gbọ́n jà. Ẹ mọ̀ pé àwọn boxer tẹ̀ ń wò yẹn, ó kọ́ ẹ pé most àwọn boxer tó máa ń jalágbára yẹn illiterate ló máa ń sábà jẹ́ nu wọn, sorry to say o. Tó bá yẹ pé torí pé boxer máa ń ní ID card, wọ́n máa ń ní license, boxer ò kì í jà ẹ́ ní àwùntà. Torí bá wò ó, boxer ló mọ ibi tó máa ti gbá ẹ tó máa ya wèrè. Ẹlẹ́ṣẹ̀ ló mọ ibi tó máa ti gbá ẹ tó máa dá tọ́mì. Tí ẹlẹ́ṣẹ̀ bá gbá ẹ níbì kan gbà mí, ọmọ odidi 10 minutes gbé ní ẹ máa reset. Àwọn lálágbára àgbòrò ń gbà yẹn. Tí olórin bá débì kan tó lórin kọrin, àwọn ló máa kówó fún, àwọn la mọ̀ lálágbára ládùúgbò. Ẹ̀yin ọmọ àtọ̀hún rìn wá, ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ mọ bí iṣu ṣe bẹ́, bí ọ̀bẹ ṣe bẹ́, bí kíní kan ṣe bẹ́, ẹ dé lánàá, ikú bọlá jẹ́. Àwọn ẹni tẹ́ bá ní game, àwọn tẹ́ bá ń street, nítorí pé ẹ tètè ní agbára ìjọba, ẹ tètè ní agbára òfin, ẹ mú ẹgbà wọn sẹ́yìn. Mo wo program number one Lagos State lánàá, mo ní dárúkọ ẹ̀, tó jẹ́ number one union, nínú meeting ó sọ pé tó bá ní ká yọ union kó mẹ́ ká fi ti gbowó ṣe, ẹ̀yin mélòó lẹ lè wá sọ̀rọ̀ níbí báyìí? Aláyé yẹn mọ̀ nǹkan tó ń sọ. Àwọn Saheed Òṣùpá lọ da alágbára, gbogbo alágbára Lagos State mọ̀, kò jẹ́ Lagos State, gbogbo alágbára Nàìjíríà. Ṣé ẹ̀ ń wáìnì ni? Tó bá sọ̀rọ̀ àwọn alágbára tó ń jẹun ta, ẹlẹ́ṣẹ̀ ni. Torí nígbà yẹn àwọn ti pé tá bá kúrò ládùúgbò wa tó ní pé wọ́n ń ṣe kankan bì kan, wọ́n ṣe kankan, tá bá tẹ̀lé wọn lọ gbowó, ẹlẹ́ṣẹ̀ ló máa kówó fún ìwọ tó bá fẹ́ kú kó wá gbowó lọ́wọ́ ẹ̀. Wọn bí ẹ̀dá ò lè jẹ méjì, Ọlọ́run kó máa kó bọ̀nbọ̀, ìgbà ẹ̀wọ̀n tí máa lò bọ́n, ìgbà ẹ̀rí ọlọ́pàá, OPC, ẹlẹ́ṣẹ̀ àti àwọn ọmọ àtọ̀hún ìwà, wọ́n wà náà àwọn tó ba Nàìjíríà yìí jẹ́ jù. Àtàwọn ọmọ àtọ̀hún ìwà yẹn kẹ̀dẹ̀kẹ̀, wọ́n máa ń kó oògùn wọ Èkó, wọ́n máa kó oògùn wọ Èkó, ṣùgbọ́n tó bá lọ ní pé o lágbára o lè jàjà, tó bá fògùn nù ẹ mélòó. Ṣe rí ìjọba, ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ union náà Lagos State, mi ò mọ̀ ti bò mí, kò tí ẹ ṣe Lagos State ní gbogbo ilẹ̀ Yorùbá. Ní ayé jungle justice, tí wọ́n máa ń sun èèyàn, tí wọ́n máa ń sun olè,
tó yẹ pé tó bá ń jàjà gbòòrò ń gbà yẹn ìbọn pa mí pa ẹ́ lọ́ máa ń jà. Àwọn alágbára kan ti jábọ́, àwọn olóòótọ́ èèyàn kan ti jábọ́, tó yẹ pé àwọn ọmọlẹ́yìn wọn ẹ wá gbé ọmọ orí gbá ẹ fi dé gbá nítorí kò sí strong justice mọ́, nítorí pé ìwọ ti lọ bá àwọn àgbà jẹun, nítorí pé ẹ ti mòfin, nítorí pé ìlú ti wà, ìlú ti wà everything. ṣé rí ta ló wọ́n ti ń gbà yẹn pé tí ìjà gbowó bá ń ṣẹlẹ̀ ọlọ́pàá àdúgbò tí wọ́n máa support yín, ọlọ́pàá àdúgbò tí wọ́n náà máa support wa, ó yá ìjọba bára yín fà. ayéjọ́gún justice nìyẹn. Ìjọba ẹ ti wá fi peace union sí, ẹ ti fi gbogbo ẹ̀ sí. ẹ ní láti lọ pe àwọn ẹnì kọ̀ọ̀kan jáde, àwọn tó mọ ìtàn ilẹ̀, àwọn tó mọ ìtàn oríta. nígbà Òṣùpá kan mi kan pé látàyè kinní kan lòun ti ń kí kinní kan oh my god mi ò fẹ́ dárúkọ ni but ọ̀rọ̀ máa dárúkọ díẹ̀ àwọn tẹ́ ń sọ yìí, àwọn bíi Kúnlé Peace, Kúnlé Fighter ní tẹ́lẹ̀ ó di Kúnlé Peace, Àjàgbé Bomboy láyé 36 Kìnìún, láyé Cairo lóṣòdì. àwọn tó bá mọ ìtàn ilẹ̀ ló mọ àwọn tó bá mọ ìtàn ilẹ̀ àwọn alágbára bẹ̀. ṣebí gbogbo ẹ̀yin ṣáàmà pátá, gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ ṣáàmà lé àwọn ọmọ onímọ́tò lórí tẹ̀ ń jẹ alágbára àdúgbò, láàrin èèmà àti ẹ ṣé o mọ ìtàn ibi tó ń jẹ alágbára lé lórí yẹn? ṣé o mọ ìtàn ibi tó ń jẹ alágbára lé lórí yẹn? ẹ kò dé lánàá ẹ bá pé ojú ilẹ̀ ti tẹ́jú, ẹ débẹ̀ bẹ̀rẹ̀ sí ń jẹ́wó. àwọn àgbààgbà wo tó jagun ilẹ̀ tí wọ́n ti ń gbowó ẹ̀ yẹn ibo ló wà lẹ́nìí? nítorí pé o mọ̀yàn, nítorí pé o lóògùn. ṣebí ogun ló lọ́jọ́ kan pọ́njú, orí ló lọ́jọ́ gbogbo. gbogbo àwọn tó ń lé tó fẹ́ pa yẹn torí pé o fẹ́ jẹ ṣáàmà, o fẹ́ gboríta. nǹkan tí wọ́n ṣe ń ṣe sàwọn ti ṣe sẹ́yìn. Ọlọ́run lẹ́ẹ̀kan sí mú kí gbogbo àwọn akọni pátá, gbogbo àwọn alágbára pátá, mọ́sí àwọn alágbára Lagos State ní ayé 98, 99, 2000. mo kí tàwọn tìlú péjú náà, mo kí tàwọn ti Mushin, mo kí tàwọn ti Díòro, mo kí ti Ànàpájà, mo kí tabúlé Ẹ̀gbá, mo kí ti Dọ̀pẹ̀mú, mo kí tOṣòdì, mo kí ti Ọjọ́ta, mo kí ti Lagos Island. ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe union sí i, àwọn nígbà yẹn kò sí ìbọn. ìrẹ̀lẹ̀ tẹ́ bá ní ìbọn gan 10-20 bá fẹ́ lọ jà, 10 bá fẹ́ lọ jà, ó lè jẹ́ èèyàn kan pé ló máa gbé ìbọn dání láyé ń ṣe kí n kó sí àwọn ọ̀bọ̀n. but alágbára yín gangan tó ẹ pé ṣé ẹ̀ mú wí kí wọ́n ní àwọn ajagun má fi fi wọn ṣe ọ̀lọ́ṣọmọ́dì gbàbọ́n lọ́wọ́ ọmọ ojo. ẹ mọ̀ túmọ̀ ẹ̀, ọ̀lọ́ṣọmọ́dì gbàbọ́n lọ́wọ́ ọmọ ojo, àwọn ajagun má fi tìbọn ṣe. wọ́n sì wà o, wọ́n wà wọ́n lẹ̀ ni, wọ́n wò ṣe ẹyẹ torí pé wọ́n ti kọ̀mìtì gan, wọn ò lè jáde, ìjọba gan wá wọn. but nínú ní inside of you o mọ̀ pé ibi táwọn yẹn bá ti dùn wọ́n bí yàrá ìyá ẹ̀rín ń bẹ̀, wọ́n bí bàbá ẹ̀rín ń bẹ̀, wọ́n fẹ́ jẹ Sharma Park, wọ́n fẹ́ jẹ lórí ibì kan, oúnjẹ sàárà, òun ṣe báyìí. àwọn tó jagun bẹ̀ gangan kọ́ ẹ wá lé wọn sẹ́yìn, ẹ̀yin ọmọ àtọ̀hún ìwà, ẹ̀yin ọmọ àná. ṣe rí gbogbo àwọn union pátá, ẹ̀yin union lẹni program níyì o, ẹlòmíì wà ó jẹ Sharma Park, kò mọ mọ́tò ń wà, kò ní mọ́tò, kò ṣe kọ̀ǹdọ́tọ̀ rí, kò ṣe fárágàn rí, ìjà gbowó lẹ fi wọ́, kí ló fi ń jàjà gbóngbà ẹ̀ já school ni ẹ̀ wọ́n ti secondary school. mo sì ń dárúkọ àwọn kọ̀ọ̀kan, àwọn tó ṣì mọ̀ àtẹ̀wà ń lù péjú, àwọn kan wà wọ́n sì lù péjú, àwọn tó ti kú, àwọn tó jẹ́ pé tí school àti school bá ń jà ń gbà yẹn ẹ máa kó lẹ́bí ẹ̀yìn bọ̀, ẹ máa kógò yín bọ̀, ó gbọ́dọ̀ jẹ́ wọ́n àní, ó gbọ́dọ̀ jẹ́ wọ́n blow 7 die, ó wà lóòótọ́. àwọn tó ń fi òkúta tó fi ń train, tó máa di òkúta sínú bag, tó ń fi ìgò tó fi ń train, ẹ̀ṣẹ̀ dá wọn lójú ọtún wá lọ sínwọ́. ṣé bí gbogbo ẹ̀yin union mo bẹ̀rù yín o, mo bẹ̀rù yín nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ́ ẹ̀dẹ̀ ń bọjọ́ ọ̀la yín jẹ́, ẹ̀ ń ságùn síra yín, ẹ̀ ń múṣẹ́ra yín lẹ̀, anywhere pẹ̀lẹ́ face na front lẹ́ ń ṣe. wọ́n tí àwọn tẹ́tí jọ ń jẹ̀yà bọ̀, wọ́n tí àwọn tẹ́tí jọ ń bá bọ̀. ìjọba tẹ́ bá máa pe peace talk ní Èkó, ẹ má pe àwọn tẹ́ ń gbórúkọ wọn, ẹ lọ sí ìlú,
ẹ lọ sí àdúgbò, ẹ lọ wá ìtàn àdúgbò yẹn, ẹ lọ wo àwọn tó jagun àdúgbò yẹn, tó bá sì wà láyé ń bẹ̀ ẹ mú wọn jáde, tó bá dẹ̀ sì wà láyé ẹ compensate àwọn kan lọ jagun peace ibẹ̀ yẹn. Ṣé ẹ̀ ń wáìnì ni? Ṣé rí problem tí mo fẹ́ kọ́ àwọn OPC ni pé nígbà táwọn OPC wà tó máa ń múyàn tó máa ń sun èèyàn gbà yẹn, àwọn OPC náà ṣe àwọn kankan tẹ́ pé ó lè kọ́lẹ́ mú ẹ kò sun ẹni torí ẹ̀ tanú, torí pé tiẹ̀ ti pọ̀ jù, ṣóhun nìkan ni ẹ wá mú mọ́bì kan lóru ẹni pé olè ni ẹ pa torí pé kò lè sọ̀rọ̀. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, wo bí láìfẹ́ ṣe rí ń sìn, báwo làwọn ọmọ ẹ ṣe rí? Ṣé òun kan gbádùn ayé ẹ mọ́? Ṣé wọ́n tí nǹkan tó ṣe nígbà tó wà tágbára wà lọ́wọ́ ẹ? Ṣé wọ́n tí nǹkan tó ṣe nígbà tí ìbọn wà lọ́wọ́ ẹ? Ṣé wọ́n tí nǹkan tó ṣe nígbà tó ní oògùn? Ṣé wọ́n tí nǹkan tó ṣe nígbà tó fẹ́ manipulate number 1 ẹ tó pa tí wọ́n jẹ number 2? Ṣé rí ẹ̀yin union, ẹ̀yin gbọ̀ngàn fún ayé táǹgbọ̀ pé ní president yín, constitution kan ní lọ́tọ̀ ní Nàìjíríà tá a wà yìí. Ẹ̀yin tẹ́ ń jẹ́wọ́ union sí ìkọlù ẹ̀kẹ́ máa jẹ́wọ́ union. Àwọn díẹ̀ nu yín tó sì ń jẹ́wọ́ ẹ̀ sí iná báyìí tó ń jẹ́ ọmọ màá tún máa sọ number 1 Lagos State sọ lánàá bóyá àná ni àbí ìjẹta ni mo program sọ pé tó bá ní pé ká fi gbowó sí káyọ̀ gbowó kó ń bẹ̀ ẹ̀yin kan wà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ máa dún rárá ẹ fẹ́ kùnà àbẹ́ fẹ́ lówó. Ẹlẹ́ṣẹ̀ ló ń jẹun gbòòrò ń gbà ẹ̀ mú wọ́n tí tẹ bá lọ sí patí tẹ lọ sí tólórin ti lọ kọrin tólórin bá fẹ́ kọ́ ọmọ àdúgbò tó bá máa jáde tó bá jáde láàrin nọ́mbà ìwọ ló fẹ́ súnmọ́ number 1 ok àdá ló ń gbé bọ̀ ok onígò lọ́wọ́ wàá jẹ wá àwọn náà yẹn gan wọ́n á sáré ok láàrin ìmọ̀ àti àtẹ̀lé yín lọ jà number 1 wa ti gba blue ti ṣubú sílẹ̀ ẹ̀yin tó kù máa dúró ẹ máa sá lọ sọ alágbára ló ń jẹun gbòòrò ń gbà yẹn. Ayéjọ́gún justice tó bá pààyàn ìjọba ò ní mú ẹ àwọn náà máa lọ ríta ilé tó máa pa yín ẹ̀bẹ̀ sí ń para yín nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ́ nígbà tí kò wá sí jungle justice mọ́ sí i ẹni tó bá ti pààyàn ìjọba máa mú ẹni tó bá ti ṣèkọ́ ìjọba máa mú ẹ wá tún lọ ń ságùn síra yín nítorí owó èpè owó oríta tẹ́ ń gbà no ẹ lè wá fún mi o owó èpè ni nítorí pé most 100% of owó yẹn ò tọ́ sí yín. Àwọn tó ń ṣiṣẹ́ mọ́tò gangan ò jèrè mọ́tò láti oríta kan sóríta kan sóríta kan sóríta kan sóríta kan lẹ ti ń gbowó ẹ̀yin ra mọ́tò ńláńlá ẹ̀ ń ṣe nǹkan ńláńlá ẹni tó kàwé tó jẹ́ graduate gan tó mọ̀wé tinú tẹ̀yìn kò rí nǹkan tẹ̀yìn ọmọ union yìí gbé ṣe àṣọ o ibi tẹ́ ti ń ṣe lẹ́ ti ń jẹ o èmi náà bẹ́rí fún yín mo ṣí fìlà fún yín alágbára ní union tó pé tí ò bá sí ẹ̀yin náà ni ó yẹ kó ti kógun jà wá ládùúgbò wa láàrin yín náà ẹ mọ àwọn tó yẹ kẹ́ gbé fún ẹ mọ àwọn tó yẹ kẹ́ lé sẹ́yìn bọ̀ nítorí pé ẹ ti ní agbára òkè ẹ ti ní agbára ìjọba ó ti ní oògùn obì ẹ ti ń ságùn ó ságùn síyàn kó sì ṣe ó ságùn fún ó gbé nǹkan sórí iṣẹ́ àfúnyàn kó kú nítorí pé òun nìkan ó ti gba number 1 àbí ó yá kí lè rí ẹ báyìí bá lọ àbọ̀ ń bọ̀ o mo tún padà lẹ́ẹ̀kan sí ẹ máa dáwúkọ báwo ló fi pa kọrin pé báwo lè kọ gbà yẹn náà ẹ má bínú tá ló mọ ohun ìṣùpá yẹn tó ti kí tẹ bá fẹ́ gbọ́ orin gidi tẹ fẹ́ mọ àwọn alágbára àtàwọn tó wà láyé àtàwọn tó wà láyé àwọn tí Saheed Òṣùpá àti Paso ti ń kí láti 98-91 àwọn Sunny Adéṣọkọ àwọn Rẹ̀mí Àlùkò àwọn Atawẹ́wẹ́ Súlè Màláìkà ẹ̀rí àwọn olórin tẹ́ ẹ̀ ń wò yẹn olórin ló mọ ọmọ olè òun ló mọ drug dealer òun ló mọ 419 òun ló mọ àwọn abúlé ṣòwò òun ló mọ sínétọ̀ olórin ẹ má fojú kéré wọn wọn mọ nǹkan tẹ́yìn pípù yóò mọ̀ àwa wà kékeré la wà pínísì láti wà tá ti ń gbórúkọ àwọn kan ṣé ń gbọ́ ni ọmọ yéè wọ́n ní tábà pórí akọni a máa filẹ̀ lálẹ́ gàràgà àwọn alágbára kan wà ìdúró wọn lásán ìgbọ̀nàkún lásán máa bà yín lẹ́wọ́ ò lè jẹ́wọ́n àwọn mo ìmọ̀ àtàwọn ẹ̀gbọ́n mi kan jọ wà láàárọ̀ yìí wọ́n wá ń sọ sítórì kan fún mi wọn ò ní dárúkọ wọn pẹ̀kẹ́ tó bá wọn program wọ́n ń sọ̀rọ̀ nígbà tí alágbára méjì kan jà ní Òṣòdì ẹni tó bá ṣojú ẹ̀ ló mọ̀ àwọn number 1 ìkan jẹ́ weight lifter ìkan jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣe mọ̀ pé weight lifter
alágbára lòun, ẹlẹ́ṣẹ̀ ọlọ́gbọ́n lòun, ọlọ́gbọ́n làgbà alágbára. Bẹ̀tùmọ́ tó bá tún wá máa gbára yẹn lò, ẹni tó bá mọ̀ nǹkan tí mò ń sọ ìtọ́jọ́ tẹ́ wọn báyìí táwọn ọmọlẹ́yìn eléyìí dúró sílẹ̀ blow gbé blow ṣubú ṣe ń wá ẹni ẹ mójú ọwọ́ ní ṣó dójú ọwọ́ mọ̀ ni ọmọ mi tó bá yẹ pé tó bá gbá ẹwọn bí ẹ̀dá ó máa lọlẹ̀. Àwọn kan tún wá ní agbára wọn tún lọ ṣògùn mọ́ tẹ́ pé ò lè jẹun àwọn wọn bí ẹ̀dá ó máa dàbí pọ́ wọn la straight time àmọ́ ẹ lórí ni. Ẹ̀yin akọni nǹkan tó bá ń jẹ lọ́run ní kẹ́ bá wọn jẹ o, bẹ́ẹ̀ ni ẹ má jèkòló, ẹ̀yin ẹ ti di oúnjẹ jẹlé ẹ ti jàgùntàn jẹmọ̀jẹmọ, ẹ ti jẹ alábàá tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri bọ́ ti ṣọwọ́ yín ò filẹ̀. Ọ̀rọ̀ dà pé olórí tó wà ń bẹ̀ ń sìn yán ti ń ṣe jàfá àdúgbò ẹ̀ jàfúrẹ́ Èkó tuntun. Tó bá yẹ pé Èkó tuntun ní tó bá yẹ pé Èkó tuntun ní lóòótọ́ ẹ lọ ṣé délẹ̀ o. Ẹ̀yin union lẹ́ni program ẹ bá mi tag gbogbo union pátá àtàwọn tó ní fún àtàwọn ẹ lọ play ẹ̀ fún wọn. Oríta tó ń gbowó ẹ̀ sí tó ń jẹ sàárà yẹn ó mọ àwọn tó jagun oríta yẹn ni, ó mọ àwọn tó ṣiṣẹ́ oríta yẹn ni. Nígbà tó kógun wá sóríta yẹn ẹ̀wọ̀n olódúró àwọn olólò àwọn ló bá ogun yẹn lọ. Kí lẹ ṣe fún àwọn tó bógun yẹn lọ lénìí? Kí lẹ ṣe fún ìyá wọn àtàwọn ọmọ wọn àtàwọn ẹbí wọn? Àwọn ọlọ́dẹ tẹ̀mí dígun fún yín. Torí ìgbà tógun yẹn ṣẹlẹ̀ ẹ̀ dúró. Ọlọ́run alágbára ló jẹun gbòòrò. Ẹ̀yin ìjọba ẹ tójú bọ̀ ẹni tó dẹ̀ lè ṣe náà ló wà ń bẹ number 1 torí òun ló pa àwọn ọmọ yẹn pọ̀ ńgbà yẹn òun ló dá ọmọ wọn náà wọn. Ẹ̀yin máa Ọlọ́run orin Saheed Òṣùpá program tí mo ṣe ó máa ní part 2 máa rántí àwọn yẹn part 2 Òṣùpá kí gbogbo wọn pátá látọ̀ number 1. Kò sọ́ba lóṣòdì o kò sí kíní kan pé ń fún Mushin lọ́wọ́ ẹ̀ ó fún Lagos Island lọ́wọ́ ó fún Agége lọ́wọ́ ó fún dọ̀pẹ̀ mú Agége kan náà ó fún Àlìmọ̀ṣọ́ lọ́wọ́ Agége Abúlé Ẹ̀gbá Ìyànà Pájà Ìkẹjà under bridge Ọjọ́ta ẹ mọ àwọn kan tó ń dibẹ̀ mọ́ ń gbà yẹn union gbà ó lẹ dé torí pé ẹ fẹ́ clear sheet yín ni ẹ ṣe sá sínú union ẹ mọ̀ kọ́ tẹ́ dánwò ń gbà yẹn náà òun là á ṣèkà ẹni tó bá fọ̀sán ṣé kò ní fararí lọ bẹ́ẹ̀ ni ilẹ̀ tó bá tójú ẹni ṣú ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkùnkùn ẹ̀ ṣòro rìn bẹ́ẹ̀ ni o ilẹ̀ tí ò bá ti tójú ẹni ṣú òkùnkùn ẹ̀ ṣòro ẹ̀ rìn oríta tó wà tó ń gbowó lọ́wọ́ ẹ̀ yìí ṣé o mọ bọ́ ẹ jagun oríta yẹn o mọ àwọn tó jagun oríta yẹn o mọ àwọn tó fẹ̀mí wọn lélẹ̀ sóríta yẹn o débẹ̀ ń sin òǹgbowó chairman òǹgbowó number 1 àwọn tó jagun àwọn ọmọ ẹni tó jagun àwọn ará àdúgbò àwọn tó mọ sórí ibẹ̀ òun fún wọn peanut bá lọ àbọ̀ ń bọ̀ mi ò tí ì dé.